Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àjùlọ, ọba àjọkẹ́ ayé, ọba olónìí, ọba tí ó san lẹ́san lórí ìwà tèmi àti ẹ bá jọ gbélé ayé jọ wù. Àníwà tá a bá jọ gbélé ayé jọ wù lọ́lọ́run ọba ó fi san wá ní ẹ̀san ní àlìkìyámà. Àní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, ẹ gbọ́ ṣe torí Ọlọ́run ni àbí torí owó? Àní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ṣé ká kà á pé torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe é? Gbogbo ẹni tí ń jáde sọ̀rọ̀ torí Ọlọ́run ni. Àní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ṣé ká gbà bẹ́ẹ̀ pé torí Ọlọ́run ni? Àwọn àfáà ti wá sẹ́yìn, Ọlọ́run ti ká àwọn àfáà, Ọlọ́run ti jẹ́ káwọn àfáà kan ó kájú ọ̀kánjú àwọn. Àfáà pọ̀ láyé bẹ́ẹ̀, àfáà pọ̀ nílùú Ìlọrin. Ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lọ́lọ́run ti yọ àwọn àfáà, àwọn ìpìlẹ̀ àfáà. Àfáà ṣe wá pọ̀ tó láyé, àwọn ìlú mọ̀ọ́ká àfáà, àwọn onímímọ̀, àwọn wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀, àwọn tí wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run ó sì gbọ́. Ṣùgbọ́n kí ló sọ gbogbo wọn dẹni Ọlọ́run tó di ẹni tá à ń rántí lónìí? Tẹ́ bá ń gbọ́ tí wọ́n sọ̀rọ̀ Sheikh Kamaldeen Al-Hadabi, bàbá Sheikh Kamaldeen, wọ́n láàfáà, àfáà wọn ní àfáà. Àmọ́ kí ló pọ̀ kìkì Alhaji àgbà? Ayọ̀ ọkàn ni. Ayọ̀ ọkàn. Níjọ́ tẹ́bí ń pa wọ́n tí wọ́n róúnjẹ tí wọ́n ò sì jẹ. Àníjọ́ tó ń gbẹ́ngbẹ́ wọn tí wọ́n rómi níbi ìwọ̀sí, Alhaji àgbà láwọn ò ní mú. Kí ló wá sọ wọ́n dolórúkọ lẹ́ni? Wọn ò sí mọ́. Wọn ò sí mọ́, àrí wọn mọ́. Sheikh Adam Al-Ilori, bàbá wa Abdullahi Sheikh Adam Al-Ilori, kí ló sọ bàbá dẹni ẹni tẹ́ ń rántí lẹ́ni? Àwọn kan lọ́mọ kéwú tó ju tiwọn lọ, mọ̀rìkàsí ní mọ̀rìkàsí lọ́hùn. Àwọn kan ní ọmọ kéwú ẹ lọ kọ́ kalẹ̀ tó ju ọmọ kéwú mọ̀rìkàsí lọ lójú ayé Sheikh Adam. Àmọ́ kí ló sọ bàbá Sheikh Adam wa dèní tó kí ló sọ wọ́n di ẹni ìlú mọ̀ọ́ká, tó sọ wọ́n dẹni tí ayé ń fi ọ̀rọ̀ wọn, tí wọ́n mú ọ̀rọ̀ wọn jáde? Ìbẹ̀rù Ọlọ́run ni àtayọ̀ ọkàn. Wọ́n láyọ̀ ọkàn lórí gbogbo tọ́lọ́run bá ṣe fún wọn. Sheikh Adam nígbàgbọ́ lórí pé tọ́lọ́run bá ṣe ló ṣe é ṣe. Àní tọ́lọ́run ò bá ní àṣòro ṣe bí tọ́lọ́run ò lọ́wọ́ sí, nǹkan máa dùn ṣe bí tọ́lọ́run bá fẹ́ ni. Ẹ wá wo àwọn àrólé wọn táwọn èèyàn wá fi tí wọ́n ń pè wọ́n káàkiri lénìí, tí wọ́n ń rántí ọ̀rọ̀ wọn, tí ìrùwà náà wá dúró tì wọ́n wámúwámú. Sheikh wa Mudirul Markaz ká ìbámi Àtàndá Òkìkí ọlá, akówọnjọ bá wọn wí, ọmọ arógun má ti dí. Kí ló fa ìtẹ́lọ́rùn ni wọ́n ní? Kí ló fà á tẹ́lẹ̀ dúró tì wọ́n, títọ́ ń dúró tì wọ́n? Ṣé Mudirul Markaz ń pín owó ni? Àmọ́ wọ́n ní tẹ́lọ́rùn, wọ́n lámójúkú. Alẹ́ yẹn àfáà tó ní ibi tí mo ti lọ nìyẹn, pé ṣé torí Ọlọ́run ni àbí torí owó lẹ̀ ń wá? Ṣé torí Ọlọ́run ni? Wọ́n gbé mọ́tò wá káwọn bàbá ìmọ́lé, wọn láwọn ò fẹ́. Wọ́n kọ́lé fún wọn, wọ́n láwọn ò fẹ́. Tí a bá fẹ́ mọ fi personalities wọn béèrè nǹkan lọ́wọ́ ìjọba, ó tó nǹkan tí ìjọba ó jùlẹ̀. Ọlọ́run wá ní káwọn alágbára ni kó wá mọ físítì wọn mọ́nú ilé. Àwọn ológun ni kí wọ́n wọ yúnífọ́ọ̀mù wọn kẹwàá mọ bá mùdírù nínú ilé. Ayọ̀ ọkàn ni. Kí ló wá sẹ́yìn tòní? Ṣé torí Ọlọ́run lẹ́ fi ń ṣe àbí torí ayé? Táfà wa dára rẹ̀ papọ̀ mọ́ ọmọ olówó àáfàá. Mi ò fẹ́ dá àáfàá yìí lóhùn, wàláì mi ò fẹ́ dá lóhùn, torí mo ṣèwádìí ọ̀rọ̀ àáfàá yìí. Àáfàá Afelele, ìjábàlá àbí ìjábà jàbàjábà, mi ò sáà mọ̀ wọn. Mo ṣèwádìí àáfàá yìí nílùú Ọ̀fà. Wọ́n kàn sẹ́ndì líǹkì àáfàá yìí sí mi ni, torí kò ń sá àáfàá kan tó jẹ́ pé mo ti rí líǹkì ẹ̀rí ńgbà kan, nígbà tá àáfàá yìí jáde tó lọ́lọ́run lágbára kó máa rọ òjò ní Sokoto, ó lágbára kó máa rọ òjò ní Kaduna, àmọ́ Ọlọ́run ò fẹ́ kó mi ó tètè tán, lọ́lọ́run fi mánéjì omi. Àáfàá yìí ló sọ bẹ́ẹ̀, àáfàá Afelele yìí. Ó lọ́lọ́run ò fẹ́ kó mi ó tètè tán, ó ní sọ́lọ́run wá gọ̀ ni, sọ́lọ́run gọ̀ ni, ó sàmọ́ fẹ́ sọ̀rọ̀ pé kí ayé orí wọn. Àmọ́ àáfàá Afelele Ọlọ́run ní fi hàn láhàn pa o. Mo wádìí yín dáadáa, àwọn ọmọ Ọ̀fà kọ̀ọ̀kan wọ́n ń sọ dáadáa nípa yín, nípa mọ̀ ni o. Àmọ́ màá rọ àfáà Kennedy, ẹ pé àfáà ìjábà láì ajẹmọ̀ pé Láfelele, tọrọrọ wọ́nì ni mo fẹ́ fún wọn.
àwọn làwọn fẹ́ fún yàn ní warning àmẹ́mi fẹ́ wọ́ọ̀nù wọn mo fẹ́ wọ́ọ̀mù ẹ jẹ́ ń wọ́ọ̀mù àfáà yìí kí n wọ́ọ̀mù yín dáadáa torí kẹ́ béèrè kẹ́ tó wọnú ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ wọ̀ torí ẹ̀ ń tẹsẹ̀ tàbútàbú ẹ̀ ń ganú sí ọ̀rọ̀ tí ó kàn yín warning ni mo fẹ́ fún àfáà yìí mi ò tí fẹ́ jálù wọn torí ẹni tí ń fún yàn ní warning àfáà yìí ẹ dákun ọlọ́run ọba o ṣé torí ọlọ́run lẹ́ fi ṣe ń tẹ̀ ń ṣe ni àbí torí ayé àbí torí owó bàbá olówó tọ́lọ́run ó kó àgbá kò bá bàbá olówó tọ́lọ́run ti kó àbámọ̀ bá bàbá olówó tí ò ní lẹ́yìn tí ó kú pẹ̀lú gbogbo owó tó ní àfáà yìí wá jáde lólóhùn ṣe last warning kí ló tiẹ̀ tún kọ́kọ́ pé náà kinní kan quick notice last warning tí wọ́n bá ok mi ò fẹ́ jálu àfáà yìí wàláì mi ò fẹ́ warning rẹ̀ tó give mo fẹ́ wo nǹkan tó kọ ìgbésẹ̀ tó fẹ́ gbélé tí má rí ìgbésẹ̀ tó wá gbélé ìgbà yẹn láwa mọ̀ láwa jẹ́ kó mọ bó ṣe tó á jẹ́ kí Afẹ́lẹ́lẹ́ á jẹ́ kó mọ bó ṣe tó nílùú Ọ̀fà tí wọ́n ti bí ṣé ẹ rò pé àwọn kan bẹ tẹ́ lè kó nípa pamọ́ra lórí ọ̀rọ̀ bàbá òfò bàbá tí ò ní látúbọ̀tán àmọ́ nǹkan tí mo rò ní pé Afẹ́lẹ́lẹ́ ò mọ bọ́rọ̀ ṣe jẹ́ màá wá tún ṣe lálàyé fún ẹ torí ẹni tó bá gbọ́rọ̀ tá a fa ìsọ ẹ mọ̀ pé ó mọ̀ dí ọ̀rọ̀ ẹ mọ̀ pé Afẹ́lẹ́lẹ́ ò mọ̀ dí ọ̀rọ̀ ó kàn jálu kẹsàrí kí bàbá olówó mọ̀ pé gbogbo àwọn tó ń rán ní Mẹ́kà bàbá olówó ló ràn náà lọ Mẹ́kà bẹ́ẹ̀ ni n tó dá sí mi lójú ni mò ń sọ ó wà lára àwọn tí wọ́n ń bẹ ẹ̀gẹ́ fún tí bàbá yìí máa bẹ ẹ̀gẹ́ tí wọ́n máa ń sá ẹ̀gẹ́ fún pé kí wọ́n máa jẹ náà fi gbéra wọn ní ìjẹ́ àfà àwọn gbéra wọn kò ní ìjẹ́ àfà wọ́n sọra wọn di bàbá ọmọ bàbá olówó bó ṣe jálé léyìí Saidi Shaitan Saidi Shitu bà Mudiru Markaz lórúkọ jẹ́ ó gbé Mudiru Markaz lọ sí ilé ẹjọ́ wọ́n dá lóhùn Afẹ́lẹ́lẹ́ láìtí ẹ̀ tó rọ́ fẹ́ ṣẹlẹ́yà àfà Afẹ́lẹ́lẹ́ ẹ̀yin ọmọ Ọ̀fà àfà yín fẹ́ ọmọ ìlú yín fẹ́ sí ẹlẹ́yà lórí íńtánẹ́ẹ̀tì mo wo comment section mo rí báwọn èèyàn ti ń wọ́nu ẹ̀ òun ló fún wa ní wọ́nì wọ́n ti wá ń wọ́nu ẹ̀ pé má rántí mi ntó bá tẹni láàárán rántí ẹ ntó bá ní láàárán ntó bá yẹn ní kẹrán ìjábàlá ẹran tó bá bá yín ẹ yọ abẹ́rẹ́ tí nǹkan tó bá kàn yín èyí tẹ́ bá wá fẹ́ dá sí ẹ wádìí ẹ fatabayanu ẹ lọ ṣe ìwádìí ẹ torí ẹ já lu ọ̀lọ́ láàrin pé Mudiru Markaz ló sọ fún ìyàwó bàbá olówó pé bá mọ́kọ rẹ wá kò rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n bẹ ọ̀nà láti rí Mudiru Markaz àtìyàwó àtọkọ ta ni wọ́n níwájú Mudiru Markaz àtìyàwó àtọkọ ta ni wọ́n nínú ọgbà Markaz àwọn ni wọ́n wá tí wọ́n bẹ ọ̀kan lọ́mọ pé àwọn fẹ́ rí bàbá ni wọ́n fi rí bàbá bá sọ̀rọ̀ ni wọ́n fi wọnú ọgbà wá ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló fa ìjà láàrin bàbá olówó àti Mudiru Markaz ẹbí bàbá olówó léèrè ṣèbó ti ní àwọn fake pages tó ń lò bàbá olówó ló tú gbogbo àwọn èyí jáde àrọ̀ ni ò sì wálé Oníkòyí ò sinmi ogun ń lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní mo fi bí náà bá tán lẹ́ra sọ ẹ̀jẹ̀ ò ní tán lè kanna láéláé bàbá olórí burúkú bàbá òfò bàbá tí ò tọrọ àtúbọ̀tán bàbá tí ó kú tò nítọ̀la yìí tí ò ní jèrè gbogbo àwọn ọmọ tó bí Afẹ́lẹ́lẹ́ mo ti gbẹ́sìn kẹsẹ́ mo fẹ́ wo bí tí last warning rẹ ń lọ sókè dílẹ̀ àbí kọ́ payé rẹ ìwọ nínú gbogbo èèyàn àfà Afẹ́lẹ́lẹ́ warning this is the last warning for you if you hear by ṣe bí olórí burúkú kan àwọn ọmọ ìlú yín lẹ́rù pọ̀ ń pẹ́ ń bá sọ̀rọ̀ ni òun fúrú àwa ní last warning ó mọ̀ lágbára o lóòótọ́ gbogbo ọ̀rọ̀ kan ló dìsáfù èsì o àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi àmọ́ nígbà tí mo rà fún ní last warning yìí mo ní ẹjá wo nǹkan tó fẹ́ dá lára tẹ́ ẹ̀ dúró tọ́lọ́run ọba yín tó dá yín ẹ̀ ń sin owó ẹlẹ́ǹsìn ọlọ́run ẹ̀ ń sin owó ẹ̀ wá pé bàbá olówó mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ wá rọ́nà lọ ẹ̀ ní soríire àfà bàbá olówó gan kí ló dé àfà yìí kí ló ń sàfà yìí àní fáwọn èèyàn tí ò yé nígbà tọ́rọ̀ ìdí gbùdùgbùdù lákọ̀ọ́kọ́ tí bàbá olówó pe igun kíní tó pe igun kejì torí àfà òpònú yìí Afẹ́lẹ́lẹ́ nǹkan tá Afẹ́lẹ́lẹ́ ṣàlàyé fún wa ni pé táwọn àfà méjì bá ń jà bàbá olówó pè wọ́n pọ̀ láti ṣàtúnṣe
ó fẹ́ fi owó rẹ̀ ṣe àtúnṣe gbogbo ayé. Mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀yìn, ṣé àtúnṣe ni bàbá yìí ṣe ni àbí ń dà nǹkan rú? Tani àti tani ń jà? Ẹ̀mú bi tí Mùdírù ti sọ̀rọ̀ Saheed Shittu wá, ẹ̀mú bi tí bàbá Akéwùgbà Gold ti dárúkọ Saheed Shittu wá. A ní ẹ bá mú bi tí àwọn ògo Ìlọrin ti ń gbé Saheed Shittu ṣe pé sẹ́lẹ̀bọ lọ́ba Ìlọrin ni, torí ó láwọn afẹ́ ẹlẹ́bọ lòun bá jà. A ní sí ẹlẹ́bọ ni ìmáàmù Ìlọrin, ìmáàmù tó ti ń lo ìsẹ̀mí rẹ̀ bọ̀, àbùkù kan bàbá ìrí láyé. A ní ìpín oríṣiríṣi ní Ìlọrin. Bẹ́ẹ̀ ni ẹni kàkàkì Ìlọrin ló sọ bẹ́ẹ̀, ìpín ni wá lóríṣiríṣi. Àdàbíyà ń bẹ, mọ̀ríkàsí ń bẹ, sùmùrà ń bẹ, àgbàjì ń bẹ, sọ̀láti ń bẹ, gbòdòfù ń bẹ, sàkámọ̀ ń bẹ. Ṣé ẹ rí bá ṣe wà lóríṣiríṣi lolúkálukú gbájúmọ́ aṣíwájú wọn. Ibi tásíwájú wọn bá ń lọ ní ìjọ kọ̀ọ̀kan, ibẹ̀ ni wọ́n ń lọ. Àmọ́gbà tó dórí bàbá wa ìmáàmù Ìlọrin, ibẹ̀ ni gbogbo wọn ti fìmọ̀ sí ọ̀kan, gbogbo wọn gbà fún lè ìmáàmù Ìlọrin. Àní wọ́n gbà fún ìmáàmù Ìlọrin tòní. Ìmáàmù yìí ni Saheed Shittu wá ń gbé ṣépè tí ń bú. Alfa Afelele, ṣé ìmáàmù Ìlọrin ẹ sọ bí tí wọ́n ti àdírẹ́sì ọ̀rọ̀ Saheed Shittu rí? Torí ẹ fẹ́ k'Ọlọ́run ó bínú sí ẹ̀ ń ganu sọ̀rọ̀ tẹ́ mọ̀. Wọ́n wá gbé Saheed Shittu lọ sí ilé ẹjọ́, wọ́n gbé lọ sí ilé ẹjọ́ pé kíjọba bá wa tọwọ́ bọ̀ kó tó di pọ́rọ̀ ó di ẹpẹ̀ yẹn rìn. Ọ̀rọ̀ yìí níjọba wá ń pe Saheed Shittu lé lórí pé kó yọjú sílé ẹjọ́, tí bàbá tí ò ní látúbọ̀tán bàbá òfò, bàbá borí gbèsè bí síbi ayọ̀ yìí, bàbá tó sórí gbèsè yìí ni bàbá òfò, bàbá tí ò ní látúbọ̀tán yìí, bàbá ọ̀fà yìí. Ẹ jẹ́ mọ̀ pé bàbá ọ̀fà yìí ní bàbá òfò wá ní Saheed Shittu ò ní lọlé ẹjọ́, báwọn ọlọ́pàá ti mú ẹ máa wò ó pé bóyá àwọn ògo Ìlọrin wíìkì àbíyá báwọn mẹ̀ríkà ṣiṣẹ́ tó ìwọ̀n wá rí mú, wọ́n mú. Ọlọ́pàá bá ti set up, tí Saheed Shittu bá ti rí bàbá yìí pé bàbá yìí ó pe Àbújá, àwọn ọlọ́pàá yìí ó sì kúrò ń bẹ̀. Wọ́n ti ṣe lẹ́ẹ̀kíní, wọ́n ṣe lẹ́ẹ̀kejì, wọ́n ṣe lẹ́ẹ̀kẹta. Tí bàbá yìí dẹ̀ dúró tó gbójú jáde tó sọ mọ́rọ̀ pé òun lòun ṣe bẹ́ẹ̀. Kó ní tẹ́ bá mú ẹ máa mú málẹ̀ náà. Mo ti sọ pé màá bá yín yanjú ẹ̀, tẹ́ bá ti mú ẹ máa mú málẹ̀ náà. Ẹ wá bẹ̀rẹ̀ pé Mẹ́kà tí bàbá yìí pín àníṣe torí Ọlọ́run ni. Ẹ bá gbọ́ pé ó fẹ́ nìkan ní dọ́là, èmi ti sọ pé bàbá ó fẹ́ mi ní tèmi. Bàbá pé kémi náà ó gba dọ́là tí n bá ti gbà mẹ́ fi kún pé torí Saheed Shittu kọ́ o, ẹlẹ́sìn torí Ọlọ́run ni. Torí gbogbo èèyàn ló ti sọ yín di ATM. Wọ́n ní bàbá tẹwótẹwó, wọ́n ti sọ yín di ATM. Ẹ wá níyì mọ́, Ọlọ́run fún yín lówó kẹ́ fi níyì. Ọlọ́run wá ń ta àbùkù yín lójoojúmọ́. Ọlọ́run fún yín lábùkù lójoojúmọ́, ẹ wá di láníyì mọ́. Masha Allah. Ọ̀rọ̀ tí mo sọ bọ̀ pé ìgbà tí ọ̀rọ̀ yìí di fàǹfà tí bàbá olówó kọ́kọ́ dá sọ̀rọ̀, tí bàbá yìí sọ ni pé kólúkálukú ceasefire. Àwò pé nǹkan tí bàbá yìí ó mú Saheed Shittu lọ, tí wọ́n ní kọ́kàn lọ mọ́ yọjú kólúkálukú sign peace accord láwọn tí wọ́n jọ ń fà lọ́hùn. Bọ̀ gbogbo àwọn tí Saheed Shaitan ba orúkọ wọn jẹ́, tí Saheed Shaitan ta ẹnu sí ìjọmọlúàbí wọn, aláwọn tó ń gbé pampasì jáde fún pé kí wọ́n máa gbé pampasì tẹ̀lé Mùdírù Markaz torí bàbá ń yàgbẹ́ sára nínú mọ́tò lẹ́nu Saheed Shittu. Bàbá olówó ẹ̀ rà rè kú ni, ẹ̀ rà rè, wọ́n tọrọ kú fún yín, ẹ̀ mọ̀ kú díẹ̀díẹ̀ bọ́lọ̀ ń ṣe ń pa yín díẹ̀díẹ̀ báyìí. Sẹ́mi pọ́lọ̀ ń yọ ọ́fíìsì àlàáfíà yín díẹ̀díẹ̀. Mi ò gbàdúrà kọ́lọ́run ó yọ lẹ́ẹ̀kan náà. Mo fẹ́ kẹ́ kú sínú ìnira. Mo ti bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀rán yàn ní Mẹ́kà, ẹ̀rán yàn ní Umura. Mo tọrọ ikú ìnira fún bàbá olówó Ọ̀fà kí wọ́n kúkú ìnira. Tẹ̀sílímù ọmọ wọn kó náà wá jogún gba àárẹ̀, kẹ́ jogún gba kánsà, kẹ́ gbogbo aburú tí ń bẹ nílé ayé kọ́lọ́run fi ṣe kòńgẹ́ yín. Nígbà tí bàbá ìmúra tí wọ́n ní ká ṣe sẹ́túmẹ́ǹtì, Tẹ̀sílímù ọmọ bàbá olówó, wọ́n ní pé mo dárúkọ ẹ̀, Tẹ̀sílímù ọmọ bàbá olówó Ọ̀fà, ó wá pé Ẹ̀mí Adébárí ọ̀kan lọ́mọ. Tí n bá parọ́ ó kù mí, ó kù ìṣẹ̀dá mi. Tẹ̀sílímù ọmọ bàbá olówó pé Ẹ̀mí ọ̀kan lọ́mọ, ó ní kí Ẹ̀mí ọ̀kan lọ́mọ ó rẹ́kọ́ọ̀dù òun pé àwọn tó ní flashback Kasala don burst, Don Didi ó mention kẹfìrí pé àwọn olórí burúkú yìí wọ́n ráàyè gbadì ẹ̀sìn. Ó ní gbogbo wọn pátápátá lòun mọ̀,
pọ́n wá give assurance pé ẹnì kankan wọn ò ní kọ nǹkan kan mọ́ nípa opponent side ìyẹn àwa. Anita scheme ọmọ bàbá lówó ó ní ẹnì kankan ò ní dá nǹkan kan lára mọ́ pé ká wò ó tó bá rí bẹ́ẹ̀ ká pè òun ní ọmọ àlè. Ó ní ká pè òun ní ọmọ àlè tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe wí kọ́lọ́ bó fìyà jẹ mí. Ó ní kí á pè òun lọ́mọ àlè tí ò bá rí bẹ́ẹ̀. Ó fetí ara mi gbọ́ ni. Ó ní kí Ẹ̀mí Adébárí ọ̀kan lọ mo wá sọ fún gbogbo wa ká sọ fún àwọn tí wọ́n ń dìvẹ́ǹdì tá a wà ní opponent pé káwa náà ó sinmi. Torí gbà tẹ́mi asọ lọ́rọ̀ fún mi mo ní mi ò gbà. Ẹ̀yin lẹ́jọ́ negotiate ẹjọ́ mọ́ bá lọ ẹ fi èmi lẹ̀ gàhílì gàdókì ẹ̀sìn rèé ojú ọ̀nà rèé. Ò ní dúró òkìtì títa bọ̀bọ̀ ọ̀bọ̀n tákìtì ṣeré ni. Owó ní mú wa láwọn ṣé pé ká sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ kí á dẹ̀ rí sí pé ọ̀rọ̀ ọpọlọ là ń sọ ní àbí tó mú gọ̀. Mo fi ti ara mi gbọ́ mo ní rékọ́dì yẹn lọ́wọ́ bóyá máa padà gbé jáde tẹ́ máa gbọ́. Conversation Teslim ọmọ bàbá olówó àti Emir Adébárí ọ̀kan lọ́mọ etí tí ń fi gbọ́ ìpè àlìkèámọ̀ báyìí ni mo fi gbọ́. Ó wá sọ̀rọ̀ pé òun mọ gbogbo wọn pé òun dẹ̀ máa pè wọ́n not knowing pé òun gangan wà lára àwọn admin pẹ̀lú Saheed Shittu tí wọ́n jọ operate gbogbo Casaladon bus àti gbogbo àwọn fake pages tẹ́ ń rí yìí. Báwo alẹ́ sì fẹ́ ṣe ẹ wá wò gbòòrò lénìí ṣé wọ́n ń dín ọ̀rọ̀ kù ni ṣé wọ́n ń bomi sí ọ̀rọ̀ yìí ni àbí wọ́n fẹ́ kó mọ escalate sí gbogbo pages tí Teslim ọmọ bàbá olówó ń control yìí tó sì fi ẹnu ara rẹ̀ sọ́fẹ́ mi tó sọ́fọ́ kan lọ́mọ tẹ́mi fi etí ara mi gbọ́ òun mọ àwọn tó ní bóun ti ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Làwọn bloggers tó wá lọ gbéṣẹ́ fún sìn tó náà dẹ̀ jẹ́ director ọbẹ̀ tó mú fóònù lọ́wọ́ tó ń operate ibẹ̀ wọn àti Saheed Shittu àti Mr. Cash àṣírí tọ́lọ́run ò bò yín láṣìírí ẹ̀ẹ́sẹ̀ lẹ́yà gbẹ̀yìn ayé yín ni. Teslim ọmọ bàbá olówó ọ̀sì ẹlẹ́yà gbẹ̀yìn ayé ẹ̀ aburú kan rẹ̀ yóò kan gun àwọn ọmọ rẹ̀. Mo fẹ́ rin wèrè lẹ́yìn káàkiri tí ń ṣe last one ni o olórí burúkú tó ń ṣe mi ò tí ì fẹ́ lọ bẹ́ẹ̀ Afẹ́lẹ́lẹ́ mi ò tí ì fẹ́ wá bẹ́ẹ̀ torí gbogbo àwọn tí mo mọ̀ ní kọ́ńtírì tí mo wà yìí dáadáa ni wọ́n ń sọ nípa Afẹ́lẹ́lẹ́. Wọn àti Kennedy wọ́n lè yàn ni wọ́n àwọn tá Afẹ́lẹ́lẹ́ bá fẹ́ mọ dédé ara rẹ̀ ganu sọ̀rọ̀ yìí last one rẹ̀ ṣebí ẹ̀yìn last one ṣebí nǹkan kan máa ń ṣẹlẹ̀ ni yellow card after yellow card is red card yellow card lọ yọ ẹ jẹ́ ká mọ bí red card rẹ̀ ó ṣe rí ọ̀ sí ẹlẹ́yà Afẹ́lẹ́lẹ́ ó sì ẹlẹ́yà àwọn aráàlú yìí wọ́n pàtẹ́ ìyàlẹ́ olórí ó dàbí òun mọ nǹkan tí wọ́n ń pè bíbá ẹ̀ social media ni wọ́n ń pè wá sí agboolé kọ́ ẹgbẹ́ alásàlátù kọ́ alásàlátù kí ilẹ̀ gbójúlé ẹ̀bánú kú làlá gbójú ọ̀rọ̀ alásàlátù kọ́ là ń sọ yìí sẹ̀. Ọmọdé ò débi ẹrù kò débi ẹrù lẹ̀rù ò bá wọn pín in mọ́wọ́ báyìí gbogbo àwọn tẹ́ tí wàá ṣàbùrú fún nílùú Ọ̀fà Afẹ́lẹ́lẹ́ mọ̀ ń wí o gbogbo wọn wàá rí opportunity láti kó jáde ẹ wàá sí ẹlẹ́yà àwọn ọmọ yóò wàá di ẹlẹ́yà lórí social media. Ọlọ́rọ̀ tẹ́yìn ò bá mọ̀ di rẹ̀ Fúlàní tó gbọ́ pàkọ́rùn ni àwọn abilé rẹ̀ pọ̀ bá lọ gbé kọrin oníbẹ̀ ni ó ní tẹ́ ń wò lẹ́yìn tíwájú lẹ rí ní tí ń bẹ lẹ́yìn ojú tíwájú lọ. A ní tí ń bẹ lẹ́yìn lórí ọ̀rọ̀ Saheed ojú nǹkan táfẹ́lẹ́lẹ́ rí lọ ojú lọ. Ká sọ fún pé fẹ́ parí ìjà pẹ̀lú Akéwùgbà Gold wọ́n pressurize Akéwùgbà Gold ni bàbá olówó ń pressurize everybody ni ṣé torí a ní mo béèrè ṣé torí Ọlọ́run lẹ́ ń fi ń ṣe ni àbí torí owó. Teslim ọba sọ fún bàbá òfò tó bí ọ bàbá tí ò ní látúbọ̀ tán bàbá Ọ̀fà tí ò rówó ná tó jẹ́ pé gbogbo tí ń ná orí àìsàn ni ó ná lé lórí yóò kú de kú bàbá Ọ̀fà ó kú kíkó tó dé yóò ráre tó bá tún wá kú tán gbogbo ẹ̀yàn ọmọ rẹ̀ ó wà dẹ́lẹ́yà ẹ̀rí pàgbára yín ò ní kàńtẹ́ fẹ́ kọ́wọ́ bọ̀ yìí ẹ̀fọ́ níyàlẹ̀ ẹjọ́ jíya rẹ̀ jẹ́jẹ́ ẹ̀fẹ́ ni tọ́lọ́ ń kọ́ yà mọ́ sẹ́yìn lẹ́ẹ̀ràn níṣẹ́ ni tẹ́ ẹ fi mú ní kàkà kókó ẹ̀yìn yẹn wá sẹ́yìn náà ò rí pọ́rọ̀ yìí nídìí sẹ́ẹ̀rí kó ní bá nínú
ẹni tí bàbá ẹ̀ bá ti fi Mẹ́kà lọ tó bá ti lọ, ẹni tí bàbá ẹ̀ bá ti náwó owó sí tó bá ti gbà á, yóò wá máa sọ fáwọn àmùdá pé òun dẹ̀ fún wọn lówó o, òun dẹ̀ fún wọn ní Mẹ́kà o, lórí ọ̀rọ̀ yìí náà ló ń dẹ̀ fún wọn lé lórí o. Bàbá ẹ̀ ń náà dànù ni, ẹ̀ ń náà dànù. ẹni pé mo ti fọ́ lẹ́ran tí mo ti fẹ́ mójú kúrò ní ọ̀rọ̀ yín, àmọ́ mo rí pé náà yín ò tán lára sọ, ẹ̀jẹ̀ ò lè tán lórí èékánná yín. àti gbogbo ẹ̀yin tẹ́ ń dúró pé ẹ rí oore lára Saheed Shittu irú àrísálà mo ti mójú kúrò níbi ọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀, torí tí mò ń rán pọ̀, ìwọ náà mọ̀ pé tí mò ń rán pọ̀ nínú ayé. Àrísálà Ọlátúnjí ọ̀nà pọ̀ fún mi ni, mo ti bùkẹ́ diwọ́, mo ti ń wù ẹ́, bọ́tí bó ṣe máa ń dá alájọ nìyẹn, wàá mọ sọ̀rọ̀ tí n bá kàn yá wálẹ̀ kan náà. tó bá ti ń ju òkò tí n bá ti ju ògúlùntú, ẹ̀sìn mọ̀ pé ògúlùntú ìmọ̀ ń fọ́n ká ni lójó fọ́n báyà Sodiq Àrísálà, ìyá òfò, ìyá tó jẹ́ pé inú kí ọ̀dà ni ó yàgbẹ́ sí gbẹ̀yìn ayé rẹ̀, ẹsẹ̀ ó rọ̀ apá ó rọ̀, Ọlọ́run fọ́ ìyá Sodiq Àrísálà lójú. ìyàwó Àrísálà, ìyàwó Sodiq Àrísálà, mo fẹ́ mójú kó ń bí ọ̀rọ̀ yín, mo ti bùkẹ́ diwọ́ ọ̀pọ̀rọ̀ díẹ̀ lásán. Sodiq ti ń ṣe wéré ó ti ń ṣe wèrè síwájú, mo ní mo máa ń wò ni, mo kàn máa ń wo ọmọ yẹn ni pé ọmọ kékeré lọmọ yìí tí ó jẹ́ ní wá. àmọ́ mo rí pé nǹkan tó ń sọ ni pé àfá Saheed Shittu sóhun lóore, Sodiq ní Saheed ràn òun lọ́hún múra, tó wàá filẹ̀ lásìkò yìí, bẹ́ẹ̀ ni kò yẹ kó filẹ̀, àbí kílẹ̀ yín rò? gbogbo ẹ̀sìn tó bá ti ń rọ̀ mọ́kù mọ́ bókù wọ sàárè ni. ìyàwó Àrísálà, aláwọn ọmọ rẹ̀ gbalẹ̀ fi fún wọn lóúnjẹ gbẹ̀yìn ayé wọn, ẹ mọ̀ dì wọ́n mú dìgbàdìgbà, wọn ò ya wèrè, ọlọ́ọ̀bà gbogbo àlùbáríkà ara wọn jẹ́. àwọn ọmọ Sodiq Àrísálà sẹ́, àwọn ọmọ tó jáde lára rẹ̀, àwọn ọmọ ọlọ́run bí ìgò magi, wọn di ẹrú fúnra wọn, wọn mọ̀ tọrọ jẹ lọ́wọ́ ara wọn ni. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kún aburú lọ́wọ́ ni mo dúró dè. Sodiq Ọlátúnjí Àrísálà, ìyàwó rẹ̀, ìtọ́ ìtàn nídìí àkèrè ẹ̀jẹ̀ òní tán lábẹ́ rẹ̀, ọmọ ilé ọ̀níba ọwà òní rí. Sodiq wá ní kúkú kankan, àmọ́ yóò mọ wo ìbànújẹ́, yóò mọ sin ìbànújẹ́ yóò mọ débà lálejò lójoojúmọ́, lórí ìyá, lórí àwọn ọmọ àti lórí ìyàwó. Sodiq Àrísálà, ìyá rẹ̀ ó kú kíkú ó tó dé, àwọn ọmọ rẹ̀ ó dàgbà ya wèrè. bí wọ́n bá ti ń lé kan mú kí n sá lọ, ẹ máa lé kejì mú, ẹ wàá fi okùn dè wọ́n lọ́wọ́, dè wọ́n lẹ́sẹ̀, ẹ wàá máa kọ́ ẹgbà bò wọ́n kí wọ́n tó jẹun, ẹ máa fẹ́ gbà fún wọn lóúnjẹ ni. wọ́n dàgbà, wọ́n sinmi, wọ́n dàgbà ya wèrè. mo ti tọrọ lọ́wọ́ Ọlọ́run bíi já Rasulullahi sallallahu alayhi wa sallam, ọba tí ó sábò sí ni ọ́. wọ́n bú mudiru Markaz, wọ́n bú Sheikh Adama, wọ́n bú gbogbo àwọn àfáà wa, wọ́n bà wọ́n lórúkọ jẹ́, wọ́n láyìn tó mú ẹ̀sìn wọ̀lú wọn lòun ló bẹ̀sìn Islam jẹ́ nílùú Nàìjíríà yìí. ẹni tó lọ́ọ́ máa kéwú jù ní gbogbo Nàìjíríà, ní gbogbo àgbáyé, aláwọn yìí dúró bóun ló bẹ̀sìn Islam jẹ́. Ọlọ́run bá ń ba ìran wọn jẹ́, bá ń ba ìran Àrísálà jẹ́, jẹ́ káwọn ẹ̀gbọ́n rí ó kàgbákò, jẹ́ kí wọ́n rìn jọ́kadà ó gbá wọn, jẹ́ kí wọ́n rìn jẹ́ mọ́tò pa wọn, jẹ́ mọ́tò pa ìyá Àrísálà mọ́núlé, jẹ́ kó kú ìyá Àrísálà orí rédèrèdè, bàbá Àrísálà má jẹ́ kí wọ́n ní lárí láyé. àwọn ọmọ Àrísálà, Ọlọ́run bá àwọn ọmọ Sodiq Àrísálà, Ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà ya wèrè ni mo ń tọrọ, jẹ́ kí wọ́n dàgbà fọ́nú fọ́pọ̀. bá ń ṣe ìyàwó rẹ̀ rádaràda àtàwọn ìdílé ìyàwó Àrísálà. bàbá olówó, gbẹ́ni tó bá gbárùkù tì yín, wọ́n kúkú gbóná ni, wọ́n kú bálájá tí kú tó ń tò gbóró, alẹ́ kú bájọ́ gẹ̀dẹ́ sí kú tó ń ta gbagba, kì í máa ṣeré. Sodiq, mo ti ń wù ẹ́ pé kó máa jẹ búrẹ́dì ẹ̀ lọ, wọ́n ń dín ẹyin lọ́wọ́. gbogbo ọ̀rọ̀ kékeré ni mo bá ẹ sọ, ó wá dín iṣu mọ́ ẹ lọ́wọ́, ó wá rí tọ́pìkì ní ìtírìtì mọ́, kàkàkí mo máa sọ pé ẹ má jẹ́ ń bá yín lálejò, torí ẹni tí n bá ti bá lálejò, mo bá lálejò bí ogún dé ni. kàkàkí agbójú olójúro kóso, èmi agungéńdé bí ẹni gungi. Alárìsálà ti ọtí kan àgbákò lórí lódìndí, ó kàn yabara sí ọ fíún. ó jura wọn lọ, ojú kọ́ ni gíran, gbogbo kọ́mọ yí tándú pẹ̀lú gòngóńgò rẹ bí okùn gbà kànga, kọ́mọ ṣe kánákánáká, òun kàn máa wú ọba ẹni pé ọmọ yìí òun ṣe fíìmù lọ́wọ́. wà àwọn tó ń bú ẹ tẹ́lẹ̀, wà àwọn tó ń wù ẹ tẹ́lẹ̀, wà àwọn tó ń ṣíà ẹ tẹ́lẹ̀, mélòó ni wọ́n ń ṣíà ẹ, mélòó ni wọ́n ń gbọ́ ẹ, wọ́n ń wọ́nà ẹ̀pọ̀ fẹ́ káyé ó bàjẹ́ bí ayé Yáyá Gàmbàrí onílámbà. Yáyá Gàmbàrí ju lámbà fún gbogbo wọn báyìí, wọ́n kàn rọ́ lubẹ̀ ni. mo rẹ́rìn níjọ́ tí mò ń wo fídíò Yáyá,
ojú lámbà pé kí ni mo lè sọ fáwọn wèrè yìí tó máa jẹ́ kí n relief ẹjẹ́ ń sọ̀rọ̀ kan lọ́mọ n táwọn náà dẹ̀ ẹ̀ expect lọ́dọ̀ rẹ̀ ni ọmọ ẹ̀ jù fún wọn báyìí bọ́dí pé wọ́n sá lọ síbẹ̀ ni wọ́n forí gbá orí wọbẹ̀ lọ́nà wọ́n àrísálà ọmọ òfò ìyàwó àrísálà abẹ́rẹ́ ó yọ̀dín inú rẹ̀ ó yọ̀dín ẹnu rẹ̀ ó yọ̀dín wọ́n tọrọ kú fún ọkọ tó kú ni ìyàwó ọlátúnjẹ́ àrísálà àwọn ọmọ ọlátúnjẹ́ àrísálà ẹ̀ dàgbà ya wèrè gángan ò ní tán nílé yín ẹ̀ ló gu ọlọ́run ọláwọn ẹni ọlọ́run ọlá aláhùlá wàlá quwwata illa billahi aliyyil azim masha Allah.